jẹ́ àsìkò dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájẹ́ ọbalẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbòjú tẹ̀ fi ń wọ̀ wá ojú ọ̀hún òní fọ etí tẹ̀ fi ń gbọ́ etí lónìí di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí wọ́n náà láṣẹ bẹ́ẹ̀ tá a tún mú wá sójú mọ́ máwòrán àti ti ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa new subscribers pé ẹ kú ààbọ̀ sórí ìkànnì yìí Elédùmarè yóò máa wà pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa fún gbogbo àwọn tá a ti jọ wà láti ọjọ́ tó ti pẹ́ ẹ̀yọ̀ ẹ̀kú àdúrótì Elédùmarè ò sì nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa náà sílẹ̀ nígbà kankan ìròyìn fún ti àsìkò yìí náà rèé nígbà tí orúkọ oníròyìn yín tí ò yí padà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́ ẹjá máa wo kókó tí ń bẹ́ẹ̀ nù ròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbé òbítíbitì owó fún mọ̀lẹ́bí ọ̀jọ̀gbọ́n tó pa aṣọ àsíá orílẹ̀-èdè Nàìjíríà láró lẹ́yìn ọdún méjì ìlérí Buhari. Ojú ìmẹ́rí àti ojú àbùkù ni Àtíkù Abubakar fi wo ìgbẹ́jọ́ Sowore àti bá ṣe tì í mọ́ àhámọ́ ó ní ìṣèjọba Tinubu kò fààyè sílẹ̀ fẹ́nikẹ́ni láti ṣiṣẹ́ lámẹ̀tọ́ lórí ìṣèjọba wọn náà. Ọmọyẹlé Sowore náà darapọ̀ mọ́ àwọn olùfẹ̀hónúhàn tó ń pè fún ìyọninípò Ẹgbẹ́tókun gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ yìí. Ẹ jẹ́ tètè lọ wáṣẹ́ kọ́ mọ́ ìwé tẹ́ ẹ kà kẹ́yẹ gbé pálí nìkan káàkiri orílẹ̀-èdè yìí mọ́ mínísítà fọ́rọ̀ abẹ́lé Túnjí Òjó ló gba àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì ilẹ̀ yìí nímọ̀ràn bẹ́ẹ̀. Àwọn iléeṣẹ́ ìpè orílẹ̀-èdè Nàìjíríà ò lè kógojá láì ṣe àfikún owó ìpè rárá o ọ̀gá àgbà fún iléeṣẹ́ MTN orílẹ̀-èdè Nàìjíríà ló sọ èyí di mímọ̀. Ó yá lọ́wọ́ ìsàlẹ̀ báyìí ìjà àwọn Fúlàní àti àgbẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Ondo ti rán àgbẹ̀ 5 lọ sọ́run ọ̀sán gangan báyìí. Ọ̀pọ̀ ẹ̀mí ló ṣe bẹ́ẹ̀ tó sọnù lásìkò tí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ Anambra àti àwọn ajínigbé tán kojú ìjà síra wọn nínú ìtàn ti fẹ̀mí àwọn ajínigbé náà tán ti fi ṣòfò dànù. Ẹjá máa wá ìròyìn náà wá ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbé òbítíbitì owó fún mọ̀lẹ́bí ọ̀jọ̀gbọ́n tó pa aṣọ àsíá orílẹ̀-èdè Nàìjíríà láró ní orílẹ̀-èdè yìí lẹ́yìn ọdún méjì ìlérí Buhari. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó ti ṣe bẹ́ẹ̀ síkà àdéhùn èyí tí ó ti wáyé ní àárín ọdún méjì sẹ́yìn tí ààrẹ àná Muhammadu Buhari tó ti ṣe fún ẹni tó jẹ́ olóògbé tó ṣe bẹ́ẹ̀ tó kun aṣọ àsíá orílẹ̀-èdè Nàìjíríà tó pa láró tó di ìtẹ́wọ́gbà báyìí èyún pa Táíwò Akínkúnmi tó ṣe bẹ́ẹ̀ jáde láyé lọ́dún 2023 lẹ́yìn ọgọ́rọ̀ ọdún méjì tí wọ́n ti ṣe ìlérí láti ṣe ayẹyẹ òkú bàbá òun bó ṣe tọ́ àti bó ṣe yẹ tó sì jẹ́ wípé ìjọba àpapọ̀ ló yẹ kí wọ́n ṣe gbogbo akitiyan ọ̀hún ṣùgbọ́n tó ṣe bẹ́ẹ̀ pàátì láì ṣe tó tọ́ àti tó yẹ ní ṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti wá sọ dímọ̀ wípé àwọn ti bu òbítíbitì owó tó jẹ́ mílíọ̀nù lọ́nà 30 náírà 30 million naira fún mọ̀lẹ́bí pa Táíwò Akínkúnmi ẹni tó ṣe bẹ́ẹ̀ tó pa aṣọ àsíá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n máa ń pè ní Nigeria flag tó pa láró tó fi di tí à ń lò títí di èní eléni pa Táíwò Akínkúnmi òun ló ṣe bẹ́ẹ̀ jáde láyé ní ọjọ́ 29 oṣù kẹjọ ọdún 2023 lẹ́ni tó lo ọdún mẹ́tàdínláàádọ́rùn lókè pẹ̀ kó tó di wípé ọlọ́jọ́ dé wọ́n sì bẹ́ẹ̀ sin olóògbé nínú oṣù kẹsàn-án ọjọ́ kẹfà inú ọdún 2024 èyí tí wọ́n sọ di mímọ̀ wípé ó yẹ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kan ṣe ayẹyẹ fún olóògbé ọ̀hún bó ṣe tọ́ àti bó ṣe yẹ ṣùgbọ́n tí ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ láti bí ọjọ́ kẹrin tí wọ́n ti ṣe àdéhùn nú oṣù kẹsàn-án ọdún 2023 tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé wàyí o ààrẹ Bọ́lá Ahmed Tinubu láwọn tí ó rán láti ṣe ojú rẹ̀ ní ilé mọ̀lẹ́bí olóògbé ọ̀hún níbi tá a ti rí mínísítà fétò ìròyìn àti ìlanilọ́yẹ̀ Muhammadu Idris àti àwọn mìíràn tí wọ́n ṣe bẹ́ẹ̀ kọ́wọ́rìn pẹ̀lú rẹ̀ níbi tó ti ṣe bẹ́ẹ̀ gbé chẹ́ẹ̀kì ọ̀hún kalẹ̀ fún ní ilé rẹ̀ tí ń bẹ ní ìlú Ìbàdàn ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fétò ìlanilọ́yẹ̀ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà Lánrè Isa Onílù tó lọ gbé chẹ́ẹ̀kì ọ̀hún kalẹ̀ fún wọn ó ní eléyìí ó ń ṣe àtìlẹ́yìn fún ìṣèjọba
ń ṣe àtìlẹ́yìn fún mọ̀lẹ́bí Pa Táíwò Akínkúnmi gẹ́gẹ́ bí ìlérí àti àdéhùn tí ìjọba àpapọ̀ èyí tí wọ́n ṣe fún mọ̀lẹ́bí ọ̀hún láti ṣe òkú rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ojú ìmẹ́rí àti ojú àbùkù ni Àtíkù Abubakar fi wo ìgbẹ́jọ́ Sowore. Ó ní ìṣèjọba Tinubu ò fàyè sílẹ̀ fẹ́nikẹ́ni láti ṣiṣẹ́ lámẹ̀ẹ́tọ́ lórí ètò ìṣèjọba tó ń lọ yìí. Ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ nínú ọdún 2023 láti inú ẹgbẹ́ òṣèlú PDP àti igbákejì ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ìyún Alhaji Àtíkù Abubakar òun ló mà ti bu ojú àtẹ́wò ọ̀rọ̀ ọ̀hún tó ti ta àbùkù ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn agbófinró nílẹ̀ yìí IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun lórí bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ti Sowore tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn má àtìmọ́lé tí wọ́n tún gbé lọ sí ilé ẹjọ́ nígbà tí Àtíkù Abubakar tó ń kọ sójú òpó ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ níbi tó ti ṣe ní àlàyé pé gbogbo àwọn tó wà nínú ètò ìṣèjọba tòde òní níṣe ni wọ́n kàn tiẹ̀ fi àyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti ṣe ìtọpinpin àti iṣẹ́ lámẹ̀ẹ́tọ́ kí wọ́n kìrìtìsáìsì wọn lédè lẹ́yìnbó. Ó ní gbogbo ìgbésẹ̀ tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbé àti IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun ó ní mú ìnira pa àwọn tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti ajìjàǹgbara torí pé wọn ò fi àyè sílẹ̀ láti lè jẹ́ kí wọ́n bójú wo àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú ètò ìṣèjọba wọn. Ó ní kò sí ìjọba àwa ara wa kankan náà ní ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí kì í ṣe ìjọba apàṣẹwàá nígbà tí Àtíkù Abubakar tó ní kí ni Ọmọyẹlé Sowore kí ló ti ṣe àbí kí ló ti sọ tó wá di ẹni tí wọ́n ń tì mọ́ àtìmọ́lé tó tún ṣe bẹ́ẹ̀ gbé lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ tó sọ nípa IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun wípé irú ẹni náà ni ó jẹ́ illegal IGP èyí tí wọ́n sì ti gba bẹ́ẹ̀lì Sowore lánàá òde yìí lẹ́yìn tí wọ́n ní kó lọ rè tọ́jú mílíọ̀nù lọ́nà 10 náírà àti onídùúró tó fi mọ́ ìwé ìrìnnà rẹ̀ tán gbà kalẹ̀. Àtíkù Abubakar ní gbogbo àwọn tí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ wo àṣìṣe àwọn ìṣèjọba yìí níṣe náà ń fi páńpẹ́ òfin mú wọn tí wọ́n sì ń fi ìyà jẹ wọ́n lọ́nà àìtọ́. Oníṣèjọba àwarawa wà lélẹ́yìí àbíjọba apàṣẹwàá. Ó ní òun ò lọ́wọ́ sí irú ọ̀rọ̀ yìí o wípé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ àṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tún èrò wọn pa lórí àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé láti máa ṣe ìkọlù sí gbogbo ènìyàn tó bá ń ṣe bẹ́ẹ̀ wá tó bá ń ṣe bẹ́ẹ̀ ṣe iṣẹ́ lámẹ̀ẹ́tọ́ lórí ìṣèjọba wọn. Ọmọyẹlé Sowore náà ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ àwọn olùfẹ̀hónúhàn tán pè fún ìyọninípò Ẹgbẹ́tòkun gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ yìí lẹ́yìn tán ṣe bẹ́ẹ̀ fààyè bẹ́ẹ̀lì rẹ̀ sílẹ̀ ìyún Ọmọyẹlé Sowore pẹ̀lú mílíọ̀nù 10 náírà àti onídùúró kan tó fi mọ́ gbígba ìwé ìrìnnà rẹ̀ kalẹ̀ ní ilé ẹjọ́ tó jẹ́ ti àpapọ̀ l'Àbújá lánàá òde yìí. Níṣe ni àwọn tán jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn olólùfẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀hún tí Ọmọyẹlé Sowore náà ṣe bẹ́ẹ̀ ṣe ìwọ́de lórí wípé àwọn fẹ́ ìyọninípò ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn agbófinró ilẹ̀ yìí IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun pé kí wọ́n fi ọwọ́ sí júwèlé fún un torí ìṣesí rẹ̀ lórí ipò ó ní kò bá ayé mu nínú àlàyé èyí tí Ọmọyẹlé Sowore tó náà ṣe lásìkò tó darapọ̀ mọ́ àwọn olùfẹ̀hónú ọ̀hún. Ó sọ dímọ̀ wípé gbogbo tá à ń ṣe yìí nípa bá ṣe ń jà fún àwọn agbófinró ilẹ̀ yìí kì í ṣe wípé à ń wojú rere wọn o àbí wípé a fẹ́ jẹ́ kí àjọ máa kọ́ ọmọ lùbọ́ papọ̀. Ó ní bẹ́ẹ̀ kọ́, ó ní ṣùgbọ́n a ní láti jà fún ẹ̀tọ́ tàwọn náà torí pé òṣìṣẹ́ ìjọba òun náà ni àwọn agbófinró gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ló ní bá a ṣe wá ń jà fún yìí bẹ́ẹ̀ yìí náà bá ṣe jákujàku àbẹ́ ṣe rádaràda lásìkò yìí àtúnjà lẹ́yìn náà lórí. Ó ní gbogbo tí à ń sọ yìí òun náà ni wípé kí ìṣèjọba òde òní kí wọ́n wá ojútùú láti lè jẹ́ kí ẹ máa gbowó tó àti kẹ́yìn náà kẹ́ láǹfààní láti ran ọmọ yín ní ilé ìwé tó yẹ àti èyí tí ó kojú owó tó sì pójú òṣùwọ̀n. Ó ní gbogbo yìí à ń ṣe nítorí ti pé ẹ̀yin náà jẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹja ti bilẹ̀bẹ̀ ká fi mọ́ọ̀lẹ̀ jẹ. Ó ní ẹ máa ń dáàbòbò àwọn báńkàsì èyàn àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ nínú ètò ìjẹ́ pé ẹ̀yin lẹ́ ń dáàbòbò wọn táwọn sì ń gbowó tó gọbọi ju titi yín lọ. Ó ní gbogbo eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó tún ní ibi ó tún sọ mọ́ wípé DPO kọ̀ọ̀kan ó ní gba
ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà ní oṣooṣù 30,000 naira nínú èyí tí wọ́n ní ó ní àwọn ọmọlẹ́yìn tí wọ́n tó 500 tí wọ́n ń ṣiṣẹ́ ní abẹ́ rẹ̀. Ó ní báwo ló ṣe fẹ́ pín àwọn owó yìí. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ èyí tí Ọmọyẹlé Sowore tó sọ lánàá òde yìí nínú èyí tá a máa ṣàfihàn fídíò rẹ̀ fún wa ní báyìí. And I want to remind our brothers in the police force as well that even though you might think we are not friendly with you because you have compromised yourself, but we also understand the difficulties you are facing. A DPO that has 500 men under his command gets 30,000 naira in a quarter to manage a police station with 500 men. So for him to buy fuel, he has to do extortion. For him to even buy stationery, he must extort somebody. In some cases, the elite will ask them to go and shoot somebody. The family of the person they have just shot will be the one to buy ampiclos for the policeman who is now sick after shooting the person. That is the nature of our country. And I've heard a lot from you, and I want to say it, and I'm not patronizing the police. We want to extricate the rank and file of the police from that slavish pension system. It is that pension system that have been making the police now say, take your pension before retirement. So, and I've consulted with DG. If it means that we do a nationwide protest for that, we are not doing it to patronize you. We will still deal with you if you do stupid things. But as employees of the federal government, you deserve housing, education for your children. You deserve to get paid more than a banker that you are protecting, because without the police, the bank cannot open. So, finally, I want to remind the legal IGP of police, Egbetokun, that he will never win this case, and he's going to lose like the. Ẹ káàbọ̀ padà. Ẹ jẹ́ tètè lọ rè wáṣẹ́ kọ́mọ ìwé tẹ́ kàkẹ́ yé gbé páálí nìkan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Mínísítà fọ́rọ̀ abẹ́lé Túnjí Òjó òun ló gba àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga nímọ̀ràn bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ abẹ́lé Olúbùnmi Túnjí Òjó òun ló sọ èyí di mímọ̀ lánàá òde yìí lásìkò tó ń gba àlejò àwọn tí wọ́n wá láti ilé ẹ̀kọ́ gbogbonìṣe Rufus Giwa èyí tí olórí ilé ẹ̀kọ́ gíga ọ̀hún Ọlọ́runwà Adégún tó síwájú àwọn ènìyàn náà. Ibẹ̀ ni Túnjí Òjó ló ti ń ṣe ní àlàyé wípé ṣe rí orílẹ̀-èdè Nàìjíríà níbi tá a wà yìí a nílò kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n lo ọgbọ́n inú wọn àti àtinúdá wọn láti lè mú ohun tuntun wá nípa ìmọ̀ ẹ̀rọ kí ìwé tí wọ́n kà kó má bàa gbélẹ̀ lásán. Ó ní kí wọ́n wá iṣẹ́ kún ìwé tí wọ́n ti kà ọ̀hún. Ó ní orílẹ̀-èdè yìí á pọ̀ tá ń kàwé ju ìyìn tó wà ńlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ. Ó tún wá tẹ̀síwájú wípé ọ̀pọ̀lọpọ̀ ń gbé páálí ìyún sàtífíkẹ́ẹ̀tì wọn káàkiri. Ó ní tó bá ṣe wípé wá iṣẹ́ kan àbí ìkejì tán wá kọ́mọ iṣẹ́ ọ̀hún ni níṣe ni ìdàgbàsókè yóò tún bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ọgbọ́n inú àti òye tuntun nípa bí àwọn náà yóò ṣe bí wọ́n ṣe lo ìwé ẹ̀rí wọn òun ló ṣe pàtàkì jùlọ tó yẹ kí wọ́n jà fún ìdí èyí. Òun lọ wo àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga pé bẹ́ẹ̀ ti ṣe ń ka ìwé yìí ẹ má dúró lórí sàtífíkẹ́ẹ̀tì yín nìkan, ẹ tún wá nǹkan míì mọ́ra wọn kí ìtẹ̀síwájú kó lè bá orílẹ̀-èdè Nàìjíríà. Fídíò náà bẹ́ẹ̀ bì níbi tá a ti gbọ́ pọ̀n lẹ́nu oníkan. We're a country of 230 million people. And with 230 million people, it means we have needs for 230 million people. And I say this, we do, apart from Yaba, I don't think we have anywhere that's like an ICT, more like our Silicon Valley. Trust me, you could create that center that could even be the next Silicon Valley of Nigeria. You know, I want to see you guys come with ideas. I mean, come up with innovative ideas. Let people come up with ideas. Let's have competition. Let's look at products and projects that people have. You'll be shocked with the level of ideas that your students have. You understand? And when you do that, the next thing you'll be talking about are issues that have to do with grants in terms of how to raise seed, you know, investment seed and stuff like that. And before you know it, you might just be creating the next unicorn, you know. So there's a lot that you have to offer because the needs are there. You have to be sectorial in nature. What's the sector that you're trying to focus on? Are you trying to focus on technology? And of course, being a polytechnic, you can lead the way
of being the innovation center, you know, of Nigeria. So we must understand the vision of labor, and we must be able to break our responsibilities into our spheres of influence. We have schools of agri. For me, University of Agri should focus on anything that has to do with agriculture. Let us see research. Let's see development. Let's see agricultural farm. A polytechnic is supposed to be a skill center, you know, where people will have practical skills. So you need to be able to look at that, because you were created to provide practical skills. You should be bringing something more to the table. That's the truth. You should be bringing something more. The question you need to ask yourself is, are you bringing that? Àwọn iléeṣẹ́ ìpè ní orílẹ̀-èdè Nàìjíríà ò lè kógojá láì ṣe àfikún owó ìpè rárá. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ MTN ní Nàìjíríà olóṣọ èyí di mímọ̀. Carl Toriola tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ MTN ti orílẹ̀-èdè Nàìjíríà òní ó mà ti ṣe ní àlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ àti ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé lórí iléeṣẹ́ rédíò Nigeria Info FM ní àná òde yìí tí ń ṣe 30 ọjọ́ inú oṣù kínní ọdún tá a wọ̀ yìí, níbi tó ti ń ṣe ní àlàyé wípé kì í ṣe pé àwọn náà déédéé jókòó àbí àwọn rò pé káwọn kàn ti ṣàdédé fi kún owó ìpè táwọn oníbàárà wọn èyí tí wọ́n rà oníṣùgbọ́n ní tí àwa náà fi owó rà láti lè jẹ́ kí ohun gbogbo kó máa já lọ ní gaara ó ti di ọ̀wọ́n gógó báyìí ó ní fún ìdí èyí àwọn náà nílò láti fi kún owó ìpè tó lówó táwọn ná jáde ó ti ń pọ̀ ju owó tí ń wọlé lọ nígbà tí ń ṣe àpẹẹrẹ oníẹja ti bì sáná ká fi kíyèsí ògùn ní nǹkan bíi ọdún 3 sọdún 2 sẹ́yìn níṣẹ́ là ń ra epo dísù jálá kan ní 200 náírà tàbí 300 náírà ó ní ṣùgbọ́n lásìkò tá a wà yìí níṣẹ́ ni jálá epo dísù kan ló ti di 1200 ó ní mo kàn sọ eléyìí láti lè fi ṣe àpẹẹrẹ kẹ́lẹ̀ mọ́ tí àwa náà ń kojú nínú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ti ṣe bẹ́ẹ̀ dẹnu kodò ó ní fún ìdí èyí ní táwọn náà ná síta mọ̀ pọ̀ ju ti ń wọlé lọ a sì nílò láti lè ṣe àfikún iye owó ìpè àti owó dátà kí ìtẹ̀síwájú lè máa bá iléeṣẹ́ títí àwa náà. It is the telecommunications industry cannot survive without a tariff increase. It's called maybe more complexly sustainability, but honestly, it's just about survival. Everyone in the telecommunications industry is actually spending more than they're earning. And this can only go on for so long before the companies and the network connectivity systems start to collapse. And so that's why it's an absolute necessity. Why has this happened? Because everything in Nigeria, in terms of costs to the telecommunications industry, has gone up multiple folds, generally between 3 and 5 times what it was before. So while our top line revenue is growing at approximately slightly over 30% as of Q3 2024, our costs have increased 96%. And how are those costs driven? The cost of diesel is one of them. The cost of diesel over the last 3 years has gone from approximately 200 to 300 naira per litre to around 1,200 naira per litre. That's one of our biggest cost elements. We have a lot of other aspects of our expenditure that has gone up. The equipment that we buy, install, and we pay maintenance agreements for is denominated in US dollars, because none of those things are produced in Nigeria. So if you are buying just figuratively or representatively a base station for $10,000 2 years ago, that was about 4.5 million naira. Today, that's 16.4 million naira. So effectively, we are spending more than we are earning. Let me put it to you in a humane, personal terms. If a head of a household was earning $1 million naira a month 2-3 years ago, and he was saving 200,000 naira a month, spending 800k a month, if that salary, let's say it has gone up by 30%, is now 1.3 million naira a month, and his expenditure is 1.8 million naira a month, he can't survive. For a period of time, he will survive on what he saved, but after some time, the entire system collapses. So that's why the tariff increase is about survival. Ó yá lọ́wọ́ ìsàlẹ̀ báyìí, ìjà àwọn Fúlàní àti àgbẹ̀ ní ìpínlẹ̀ Ondo ti rán àgbẹ̀ 5 lọ sí ọ̀sán gangan báyìí. Lágbègbè tápẹ̀ ní Ajégúnlẹ̀ Power Line ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo, ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti wáyé pẹ̀lú àlàyé alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Fúnmi Ọdúnlámì èyí tó ṣe fún àwọn oníròyìn. Ó ní
àwọn alágbàro kan tán ṣiṣẹ́ nínú oko ìtàn ni wọ́n wá láti ìpínlẹ̀ Plateau àti ìpínlẹ̀ Kaduna ó ní àwọn oníṣẹ́ láabi Fúlàní darandaran ọ̀hún náà ṣe ìkọlù sí nínú èyí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn 5 nínú wọn nínú àlàyé ẹni tí ọ̀rọ̀ ọ̀hún ṣojú rẹ̀ tó jẹ́ àgbẹ̀ tó ń bẹ nínú oko lásìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tó porúkọ ara rẹ̀ ní Akin Olówólafẹ́ ó ní nǹkan bíi dédé agogo 3 ọ̀sán àná tí ń ṣe ọjọ́bọ̀ ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ó wáyé pẹ̀lú bó ṣe ní àwọn ń ṣiṣẹ́ lọ́wọ́ nínú oko làwọn Fúlàní darandaran náà dédé wọ inú oko àwọn tó sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní takòtakò nínú èyí tí ẹ̀mí àwọn òṣìṣẹ́ inú oko ọ̀hún 5 tó fi ṣe bẹ́ẹ̀ jáde láyé. Ó tún tẹ̀síwájú nígbà tí ó ń ṣe ní àlàyé pé èníkọ́ ànákọ́ onírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ti ń wáyé ní ìpínlẹ̀ àwọn ní pàtàkì jùlọ ní agbègbè tí wọ́n pè ní Powerline Ajégúnlẹ̀ yìí ó ní ọ̀gọ̀rọ̀ irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọn ló ti ṣẹlẹ̀ sẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún wọn ò sì rí nǹkan kan ṣe sí i nígbà tẹlòmíì tó jẹ́rìí sí ọ̀rọ̀ ọ̀hún Fidelis Daniel tó náà ṣe ní àlàyé wípé òun náà wà ní oko lásìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ èrò ọ̀bọ tó ń gbọ́ ló jẹ́ kóun tètè bá ẹ̀sùn òun sọ̀rọ̀ tó ń sì júbẹ̀ ìhòòrò wá sílé ó ní orí gan lókòó náà yọ níṣe ni ìtàn wí òun kọ́ ni àbá tún máa wí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún torí wípé òun náà ń bẹ nínú oko lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ó wà ní gbogbo ìgbà ni àwọn Fúlàní ọ̀hún náà máa ń sọsẹ́ ní ọ̀dọ̀ àwọn nínú ètò tí mú kí ọ̀gọ̀rọ̀ àwọn àgbẹ̀ kan fi oko sílẹ̀ láti sá àsálà fún ẹ̀mí wọn báyìí wọn rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ aláṣẹ àti olùdarí Lucky Ayédatiwa tó fi mọ́ àwọn agbófinró DPO gbogbo àti àwọn tí wọ́n jẹ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo pé kán dákun dábọ̀ kán má fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ètò ààbò àwọn àgbẹ̀ torí pé àwọn Fúlàní ọ̀hún wọ́n ti jẹ gàba nínú gbogbo oko àwọn báyìí. Ọ̀pọ̀ ẹ̀mí ló ṣe bẹ́ẹ̀ tó sọnù lásìkò tí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ Anambra àti àwọn ajínigbé kọjú ìjà síra wọn. Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò Agunechemba èyí tí gómìnà ìpínlẹ̀ Anambra Soludo tó ṣe bẹ́ẹ̀ tó dá sílẹ̀ láìpẹ́ yìí ó ní wọ́n ti ṣe ìkọlù sáwọn ajínigbé ìtàn wà ní agbègbè Enugu Agidi ìjọba ìbílẹ̀ Njukoka ní ìpínlẹ̀ Anambra nínú ètò wọn ni wọ́n ṣe ìkọlù sí àwọn ènìyàn náà ní ibùba wọn tó sì ṣe bẹ́ẹ̀ rọ̀jò ìbọn bolẹ̀ láàrin àwọn méjèèjì níbi tí ọwọ́ ikọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún pẹ̀lú àjọṣepọ̀ àwọn agbófinró àti DSS yún àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ti ṣe ìkọlù náà tó ti ṣe bẹ́ẹ̀ fi ẹ̀mí àwọn ènìyàn 5 àwọn ènìyàn oníṣẹ́ láabi náà tó ti fi ẹ̀mí wọn ṣòfò dànù nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn ajínigbé náà tán ní ibùba wọn. Wọ́n sọ dímọ̀ wípé àwọn ohun tí àwọn bá ní ọwọ́ wọn ó ní ìbọn AK-47 méjì 8 pump action guns 4 locally made pistol 4 locally made pistol 4 3 packet of cartridges ìyún 3 ọ̀tọ̀ọ̀tọ̀ àti 100 round tó fi mọ́ 4 empty AK-47 magazine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìtàn bá ní ọwọ́ àwọn oníṣẹ́ láabi náà tó sì ní ìjọba ìpínlẹ̀ Anambra náà ó ti ń ṣe gudugudu méje tó ń ti yàyà 6 láti jẹ́ kí ètò ààbò tó péye kó tún máa tẹ̀síwájú ní gbogbo ìpínlẹ̀ Anambra ọ̀hún. Ṣé Yorùbá ló ní kì í dùn púpọ̀ ṣókí náà ni ọbẹ̀ oge mọ̀dẹ́mọ̀gẹ́ fìlà ò gbọ́dọ̀ kọjá ìpéǹpéjú. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí akíníyàn wípé ẹ̀ṣẹ́ ọlọ́kẹ̀ṣẹ́ ẹ̀yin tẹ́ bá wà jẹ́ ẹ̀kú àìbínú Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa títí dìgbà tí a tún padà máa fún wa ní ìròyìn míì. Ó kọ́ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè ńlẹ̀mí jẹ́ ó dàbọ̀ àkú ojúmọ́ lẹ́ẹ̀kan.